mo kí gbogbo wa nílé lóko lẹ́yìn òdì mo kí wá ipá kó jọjọ ṣeré mo kẹ́yìn ìyá mo kẹ́yìn bàbá mo kí ẹ̀gbọ́n mo kí àbúrò èmi ọmọ yín olólùfẹ́ yìí ayé ọpẹ́ yọ ṣé ọlọ́dọ̀ ìsìn náà ní agbára lọ́wọ́ Ọlọ́run ayé ọpẹ́ á máa yọ fún wa lórí ọmọ lórí ìdáwọ́lé wa òun láyé ọpẹ́ ló máa fi máa yọ fún wa èwo la mú wá fún wa lọ́jọ́ títí òní ọ̀rọ̀ yìí máa ti wá kọjá bẹ́ẹ̀ o àyàfi k'Ọlọ́run wá ṣàánú o àlọ́rọ̀ yìí máa ti wá kọjá bẹ́ẹ̀ o àfi k'Ọlọ́run wá ṣàánú o a lè lò ó kọjá kí ni ọ̀rọ̀ yìí ti wá kọjá bẹ́ẹ̀ yes I need more action but àwọn bàbá tiwantiwa àwa ti Jẹ̀bú àti ẹ̀ mọ̀ wípé àwa gangan lágbára wà lọ́wọ́ wa àwọn Ìjẹ̀bú gangan lágbára wà lọ́wọ́ àti ẹ̀ mọ̀ látọjọ́ yìí wípé gbogbo wàhálà tá a ti ẹ̀ ń ṣe yìí gan ẹ ṣe rántí lọ́jọ́ kìíní àná nígbà tí bàbá wa Bọ́lá Ahmed Tinubu tó débẹ̀ tàbí débẹ̀ báyìí tán ní ẹlikọ́pítà ni bàbá gbé lóní kẹrẹrẹ ó wá di Ìjẹ̀bú àwọn ọmọ alárẹ̀ wọ́n ti ń gbé ẹdọ̀fù gbogbo Ìjẹ̀bú wọ́n ń gbé lọ́bẹ̀ báyìí sí ẹ tẹ ló ń ṣe gbogbo nǹkan ẹ dìbò ẹ a máa wọlé bẹ́ẹ̀ dìbò a máa wọlé ẹ gbépo wá a máa wọlé elia ẹ gbépo wá a máa wọlé náà èmi ò tètè mọ̀ mo wá ń ṣakọ ṣe mo ń ṣakọ mo ní Ìjẹ̀bú Rẹ́mọ lèmi o Ìjẹ̀bú Rẹ́mọ lèmi o èmi ò kì í ṣe Ìjẹ̀bú o èmi ò kì í ṣe Ìjẹ̀bú o àṣẹ gbogbo wa aṣalágbára ni wá àṣàwà gbogbo la di agbára tá à ń sọ ẹ àṣàwà gbogbo lágbára wà lọ́wọ́ àwa gbogbo la dì í mú àbájọ tún wà nínú oríkì wa tán ní léèlékè o àwàrè lékè o ẹ mọ nǹkan tó ń jókè náà up àwa ò ń ṣe bí bàbá búbò tó ní from up to down no àwa ò ṣe up to down now mo kí gbogbo wa ní olóko lẹ́yìn òdì mo kí wá kó jọjọ ṣe èmi ọmọ yìí olólùfẹ́ yìí ayé ọpẹ́ yọ sí ọlọ́dọ̀ ìtì náà ní agbára lọ́wọ́ Ọlọ́run ayé ọpẹ́ máa yọ fún wa lórí ọmọ lórí ìdáwọ́lé wa òun là yé ọpẹ́ máa fi máa yọ èwo ni mo mú wá fún wa lọ́jọ́ títí òní pé ká ṣe àgbéyẹ̀wò gẹ́gẹ́ bá ṣe máa ń ṣe now a special announcement kó tó di pé a wọnú agbami ètò lọ tí mi ò ní gbà wá lákòókò lẹ́yìn special announcement yẹn màá ṣẹ̀ṣẹ̀ wá gbé wá wípé ọ̀rọ̀ yìí má ti wá kọjá bẹ́ẹ̀ o àyàfi kí Ọlọ́run wọn ṣàánú wọn torí kò sígbà tá ní tí wọ́n wọnú igbó but I need more of bọ́n ò lè gbà wọ́n láyè ni ẹ wá wo àwọn ọmọ ẹ̀yin tìlú òkè ọwọ́ yín dà ẹ̀yin ọmọ ìlú òkè ọwọ́ yín dà ẹ jẹ́ ká rọwọ́ yín o bẹ́ẹ̀ náà àti ẹ̀tútí gbogbo ẹ̀ tó wá ṣe kínní ẹ̀yin Ìlọrin ẹ burú o àṣàwọ̀ olórin kó tún pa àwọn èèyàn tèmi wọ́n pa ẹ̀jẹ̀ mi Ìlọrin pa ẹ̀jẹ̀ mi ẹ wá bá mi tú ẹ bá mi gbé wọn lọ sí kóòtù a máa wú ẹjọ́ yẹn náà torí a ní àwọn fámìlì tó jẹ́ wípé lọ́ọ̀yà ni wọ́n zan ni wọ́n à ní náwó rẹpẹtẹ fún yẹn bọ́ kó tó di pé mo máa lọ gbé yẹn wá níbi tẹ́ ẹ máa ti bá mi sú àwọn Ìlọrin Ramoni ní kọ́kọ́ Abdulrahman ní kọ́kọ́ ló pa ọmọ Ìlọrin Fasọ́ọ̀sì ọmọ Ìlọrin nìyẹn eléyìí jẹ́ ọmọ Ìlọrin Fasọ́ọ̀sì Ìjẹ̀bú wọ́n tún lójú láyà wọ́n tún sọ jáde wípé àwọn pa Ìjẹ̀bú ó mà ṣe o ó ti tó àkókò Ìjẹ̀bú Fasọ́ọ̀sì Ìlọrin ló máa jẹ́ sìn ọ̀rọ̀ yìí mà ti kọjá bẹ́ẹ̀ o àfi k'Ọlọ́run wá ṣàánú o náà ẹ jẹ́ ká wọnú ètò lọ mo kí wa lẹ́ẹ̀kan sí èmi kí n kàn ṣe báyìí sí ni ẹ jẹ́ kí n máa gbé wá lóríṣiríṣi ẹ jẹ́ kí n kọ́kọ́ gbé special announcement wa náà ká lè mọ bá ṣe máa rìn yẹ ká gbé yẹn wá màá ṣe wá gbé ti brother wa oh my god ká wá gbé ti brother wa yìí wá kẹ wá wo bó ṣe ń bọ̀ nínú mi dùn ni mo ní oh my god ọmọ lélẹ́yìn wọ́n fowó ọ̀rọ̀ dá lẹ́nu ẹ̀ ò ń ṣe bí àwọn kan
àti ẹ̀mọ́ yẹn ti wá wọ́n láwọn ọmọ Ṣàgámù wọ́n sọ Yorùbá tì wọ́n sọ òyìnbó tí egun ló dì wọ́n lẹ́nu ta ló ń bá wí yẹn mo mọ̀ pé wọ́n jẹ́ bá mi wí tàbí mi ló ń bá wí Dr. Zabby ó lè mí kọ́ ó lẹ́lòmí ló ń bá wí náà ẹ jẹ́ ká sáré lọ mójú ajé kò ní sọ God bless let's go there. wọ́n tó mẹ́ta mẹ́rin fine boy ni wọ́n ọmọ àádọ́tì díẹ̀ wọ́n ṣe fẹ́ pọ́dọ̀tì díẹ̀ wọ́n tẹ̀ wà nílùú Ìjẹ̀bú Òde dáadáa wọ́n wà lóṣòdì náà wọ́n wà káàkiri ọmọ aláwọn ń tọrọ owó àwọn young boys bá bíi 21 22 23 àbí 19 ọmọ àjọ máa tó bíi mẹ́ta mẹ́rin báyìí ọmọ aláwọn ń tọrọ owó ẹ sáré wá gbọ́ o ẹ má fún wọn o ẹ bá tọrọ owó lọ́wọ́ yẹn má fún wọn o wọ́n ní kí wọ́n lọ tọrọ owó ní ọ̀nà méje ní ìlú méje wọ́n wá tọrọ owó yìí owó tẹ́ bá fún wọn yìí òun náà máa lò ọmọ tó bá lò máa gbowó yahoo gan ni o owó yẹn máa dé ṣé gbogbo ẹni tó bá fún lówó yẹn á kàn gbé promise and fail ìṣẹ̀lẹ̀ sóhun oríṣiríṣi àjálù ló ń ṣẹlẹ̀ sóhun ẹ ṣọ́ra ṣe o ẹ yẹ kó ju àánú yín kó má kó bá yín o àwọn ọmọ ọkùnrin tá à ń sọ yìí gbà mí èmi lè ṣe deadlock sórí báyìí gbà mí èyí mi máa ṣọpọ ló ọmọ tó bá fẹ́ gẹ̀ẹ́tì àwọn tá à ń sọ yìí méjì ọ̀ mẹ́ta ló máa ń jẹ́ ọkùnrin ni wọ́n máa lọ́wọ́ ń tọrọ owó bẹ́ẹ̀ ni ẹ ṣọ́ra o tó bá ti tọrọ owó yìí ọmọ ṣẹ́díṣẹ́ yẹn wọ́n á sọ fún tàn pé ìwọ fún ara ẹ̀ ló máa lọ tọrọ owó wàá lọ ṣe bí atọrọ bára ni fún ọjọ́ méje not a single day ẹni ẹ máa tọrọ owó fọjọ́ méje wàá láwọn lè jẹ́ pé bẹ́ǹsì ayé ló ń lò bẹ́ẹ̀ ni bẹ́ǹsì ayé ilé ìwé mọ́tò ńlá lọ́wọ́ máa lò ẹ̀ nímọ̀ á wá ṣe bí á lọ sí bọ́ọ̀tì mọ́rí á wá lọ tọrọ owó ìwọ tó bá ṣàgbákò tó bá lọ fún ní owó ní ìfẹ́ mọ́lógún tó fẹ́ ní o nǹkan ń ṣe ń tọ̀hún o ẹ ká ṣọ́ra o à ní kàgbákò ayé o àgbákò ní jẹ́ títí wa o ẹ ṣọ́ra láti fún yàn ní owó lásìkò tá a wà yìí ebi ń pa àwọn èèyàn ń wá owó ní ọ̀nà kan náà wọ́n ń wá owó by all means ẹ ṣọ́ra láti máa fún àwọn ní owó láti láwọn ọkùnrin mẹ́ta papọ̀ àbí kí obìnrin mẹ́ta papọ̀ láwọn young guys tó wá ń tọrọ owó aṣọ wọn padà tún dé ọmọ sọ pé àwọn ọmọ gáràjì làwọn ọmọ ní area boys làwọn pé garage boys làwọn irọ́ ni o àwọn ọmọ yahoo yahoo ni o ẹ ní tàgbákò ẹ ṣọ́ra láti fún wọn lówó o ẹ ṣọ́ra. mo kí wa ipa kó jọjọ ṣeré ẹ̀yìn ìyá yìí bàbá láì má gbára wa ní àkókò ẹ jẹ́ ká wá lọ sórí kí ló fa Ìlọrin versus Ìjẹ̀bú kò tún wá ń ṣe just Ìjẹ̀bú Rẹ́mọ máa ṣe wá tú wá fi wípé aṣọwọ́ wa lágbára wà àṣẹ tó bá jẹ́ pé mi gan mọ̀ tẹ́ bá súnmọ́ mi dáadáa ẹ máa wò pé ṣéwọ náà lè lè ṣá gbẹ mi ò sanra bọ̀ mi ò kúrú mo ga ni mi ò kò sí average mi ò sì láfúrèjì rárá mi ò sì láfúrèjì obìnrin mo ga dóńgó ni mi jẹ́ kí n sọ bẹ́ẹ̀ pé dóńgó ni mi now kí ni mo fẹ́ sọ ni pé ẹ má kàn fojú wò mí báyìí ẹ má kàn fojú wò mí just like that mo lè jíṣẹ́ yìí mo ti rí pé mo lè ṣe iṣẹ́ yìí àti mo bẹ̀ àwọn tí agbára gangan yẹn tó wà ń bẹ̀ tó jẹ́ wípé àwọn gangan náà wà nídìí wípé lójú ayé àwọn ikọ̀ bọ́ lójú ayé wọn lẹ́yìn wọn ni àwọn kan náà ti lọ táwọn fèpè sí wọn bàbá rẹ̀ lé ilé ló lọ tààràrà irú àwọn eléyìí náà bóyá pé ní bàdúrà ní ìkànnì méjèèjì ọmọ aṣọ́ọ̀sì kan but ẹ lè rán mi lọ bá wọn ṣá tí bá gbé wọn wá sí ẹ mọ̀
ẹ má fojú wo mi báyìí ẹ lè ràn mí lọ bá wọn mo lè ṣiṣẹ́ yẹn màá ṣiṣẹ́ yẹn mẹ́ mo lè ṣiṣẹ́ yẹn ẹ gbé fún mi màá ṣiṣẹ́ yẹn ẹ jẹ́ kí n gbé yín débẹ̀ kí a kó fídíò méjèèjì yẹn kí n kó wa kí n kọ́kọ́ fi ẹni tó pa wá lọ́mọ àti lọ́ọ̀ni náà tí wàá pa wá lọ́mọ ní Rẹ́mọ ẹ jẹ́ n kọ́kọ́ gbé yẹn wá fún yín kí n tètè wá gbé ibi tí ó ṣẹlẹ̀ sí gangan àwọn tágbára yìí wà lọ́wọ́ ẹ̀ àwọn tẹ́ máa rán mi lọ bá ní Ìjẹ̀bú Rẹ́mọ kọ́ Rẹ́mọ Ìjẹ̀bú làwọn yẹn àwọn bàbá wa ń Jẹ̀bú lọ́hùn let's go there ẹ má bá mi ká lọ. So ẹ̀yin mùsùlùmí Ìlọrin lẹ pa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ẹ̀yin àfáà Ìlọrin lẹ pa bàbá Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ẹ jẹ́ ká wo fídíò yìí. láàbò fi lánàá láwọ̀ ọ̀gá ayé àwọn Awólọ́wọ̀ ni ìlú ńlá ti bá tiwọ́ jẹ́ ìlú ńlá ti bá tiwọ́ jẹ́ ìlú ńlá ti bá tiwọ́ jẹ́. àwọn àfáà Ìlọrin sọ pé àpàdà sí ikú máa báyàn téèyàn bá ṣe tó ṣe yìí ni ó lóhùn àwọn ti kọjá rẹ̀ ọba Awólọ́wọ̀ àbí ọba kò dé kò tí wá dé lọ lẹ́yìn pé kò dé bẹ́ẹ̀ wọ́n mú Awólọ́wọ̀ jù sẹ́wọ̀n tí ọ̀ràn kan rẹ̀ mọ́ wọn ò mú irú rẹ̀ kan jù sẹ́wọ̀n bẹ́ẹ̀ ṣáájú ẹni tó wá máwó lọ́wọ́ wọn èbí táwọn lọ́wọ́ ń ṣèjọba Nàìjíríà kí ló ṣe ọwọ́ àlọ́rin ọbọ̀ bàtà wọn mọ́sálásí. sẹ́rí kẹtẹ́ mi ń sọ ẹ máa gbọ́ ọ̀rọ̀ nígboro ẹnu àwọn ìránṣẹ́ Ọlọ́run àwọn tó fẹ́ ká máa tẹ̀lé àwọn tó fẹ́ kẹ́yẹ ó máa ṣe o ẹ máa gbọ́ ọ̀rọ̀ ó sì jẹ́ pé nǹkan burúkú lọ́pọ̀lọpọ̀ àwọn mi máa ń fi yan gan tí nǹkan burúkú wá sí ṣẹlẹ̀ báyìí ọmọ ológo kan ò di dókítà Dagbolé yín rí kẹ́ni àgbàlagbàdúrà fún tó fi di dókítà ọmọ kan ò di lọ́ọ̀yà ní agboolé yín tàbí ìlú yín kẹ́ni àwa àfáà àwa pásítọ̀ láṣẹ tó fi débẹ̀ àfi kí nǹkan burúkú ṣẹlẹ̀ kẹ́ni ẹ̀wọ́ yín ló ti wá Ọlọ́run bó ṣe pè yín ná ẹ má gbọ́ ọ̀rọ̀ nígboro ẹnu number 1 ẹ̀yin kọ́ lẹ pa Awólọ́wọ̀ ẹ mọ èjì tí Awólọ́wọ̀ kú ni generation yìí ẹni tó bá tó generation ní èjì Awólọ́wọ̀ kó dúpẹ́ láyé Ndomi yìí tí ó bàbá Awólọ́wọ̀ sánkú pẹ̀lú èjì tó kú yẹn tell me Awólọ́wọ̀ sánkú pẹ̀lú èjì tó kú. Nigerians Omoyele Sowore clashed with security operatives on Monday after they tried to block his entry into the Federal High Court in Abuja. Sowore was seen in a video shared on his X account confronting the officers and questioning the authority to prevent him from entering the court premises. Let's take a look at the video before we come back for a discussion. Okay. Morning, how are you now? Say, who are you shouting? Who is that? Do I look like Yaya Bello to you? I beg, go and sit down. Go and sit down. Hey, what's that? What's that? What's that? What's that? Yes. I'm a police officer. Please So what? come out. I'm not coming out. Who are you? Can I know if I have a business in court. Okay, please. No, I'm not coming out. I'm not coming out. You are not a court official. You allow EFCC to be flying at people in court. That's what the nonsense the DSS does here too. It's not taking it easy now. They are the ones who bring us to court. That's why I'm harassed. No. EFCC for that matter. Don't touch me. I'll restrict you. Not You can't restrict me. You can't. No. There's no order given to you that can prevent me from going to. You can't. Don't touch me. Don't touch me. No, I'm not going to call anybody to tell you a case I have. No, you have no right. You have no right to prevent me from attending to my case at the Federal High Court. You don't have any right to stay in front of the Federal High Court, Which case do you have? regardless of who you are. Which case do you have? I'm not going to tell you my case. You are not my lawyer. You are not my lawyer. Sir, you are free. Stop your foolishness. That was quite bold. Omoyele Sowore there. You know, that was, the officers from the Nigerian Police and Civil Defense Corps, where they were stationed at the court for the trial of former Kogi State Governor Yahaya Bello. And, Sowore had put out the tweet saying that, these people had no right to stop him. And he's, not going to show any mercy or compassion for people that he claimed destroy society. Go ahead. Anthony Killer. Well, I mean, we've seen him stand up for himself. Yes. It's a shame that the Nigerian police and anybody charged with security do not understand security laws, because ideally, they ought to know what they can do and what they cannot do in the process of doing their job. I heard him saying, I have my case, how dare you stop me? It should be a simple thing to know if people are allowed into a building or they're not allowed into a building. And it should not be discretional. This kind of authority that allows you to impede people's movement should be a very measured, very clear kind of authority that you want to exercise. So I think it's more about the Nigerian police and less, about Sowore. I mean, altercation with the Nigerian police even more recently, where he,
was locked up because he actually used the term illegal IGP for the IGP. But you cannot, you know, I don't know his main grounds besides. Nígbà tí ọkùnrin ajìjàgbara ọmọ Yorùbá ní olóyè Sunday Adéyẹmọ ẹni táwọn èèyàn ń pè ní Sunday Ìgbòho ṣe fídíò kan jáde tó sì sọ̀rọ̀ sí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀. Ọ̀rọ̀ náà kò yé ọ̀pọ̀ èèyàn, àwọn míì sì ń sọ pé kí ló dé tí Sunday Ìgbòho ṣe bẹ́ẹ̀ yẹn sọ̀rọ̀ sí Ọbásanjọ́. Àmọ́ àwọn èèyàn jáde wọ́n ní kì í ṣe Ìgbòho nìkan ni yóò kọ́ sọ̀rọ̀ sí Ọbásanjọ́ bẹ́ẹ̀. Ọ̀pọ̀ àwọn aṣáájú Yorùbá ni wọ́n ń sọ̀rọ̀ sí nítorí àwọn kan ní ó sọ àwọn olówó ọmọ Yorùbá dèrò ẹ̀yìn, bẹ́ẹ̀ ni kò sì ní àǹfààní kan tó ṣe fún ilẹ̀ Yorùbá lápapọ̀ ní gbogbo ìgbà tó fi ń ṣèjọba. Nígbà náà ni wọ́n dárúkọ Awújalẹ̀ ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà pé ọba náà ti sọ̀rọ̀ sí Ọbásanjọ́ rí, bẹ́ẹ̀ ni kò sì fi ọ̀rọ̀ náà pamọ́. Nínú ìwé ìtàn ara ẹ̀ tó kọ The Autobiography of Ọba SK Adétọ̀nà ló kọ ọ́ sí. Èyí sì lohun tí Awújalẹ̀ sọ nípa Ọbásanjọ́. Ọba náà sọ báyìí pé ní ọjọ́ 9 oṣù keje ọdún 2006 àwọn EFCC lẹ́kọ̀ọ́ ya bo ilé Mike Adenuga alága iléeṣẹ́ Globacom. Wọ́n fọ́ géètì ilé ẹ̀, wọ́n sì kún gbogbo inú ilé náà fọ́fọ́ bí ìgbà tí ogun dé ni. Wọ́n kò sì jẹ́ kó lè jáde, wọ́n ní àwọn àrẹ́ẹ̀sì ẹ̀. Nígbà tí mo gbọ́ ọ̀rọ̀ náà, mo pe iléeṣẹ́ àwọn lọ́ọ̀yà Àyànlájà and Adésànyà, bẹ́ẹ̀ ni mo pe ọ̀jọ̀gbọ́n Bíọ́dún Adésànyà SAN. Mo ní kí wọ́n dá sọ̀rọ̀ náà kí wọ́n sì rí pé wọ́n gba Mike jáde. Lójú ẹsẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́, wọ́n sì fi mí lọ́kàn balẹ̀ pé àwọn á yanjú ọ̀rọ̀ náà láìpẹ́ rárá. Nígbà tí ilẹ̀ máa fi ṣúṣá, kò ní ìdí kí àwọn tí mo pè yẹn tún máa dààmú mọ́ nítorí àwọn EFCC ti rí Mike bá sọ̀rọ̀, ó sì ti ṣàlàyé ara ẹ̀ fún wọn. Wọ́n ti fi sílẹ̀ pàápàá, ṣùgbọ́n wọ́n ní kó máa wá sí ọ̀dọ̀ àwọn EFCC l'Àbújá lójoojúmọ́. Òní Mike bá gba Àbújá lọ, ó lọ pẹ̀lú lọ́ọ̀yà ọ̀jọ̀gbọ́n Bíọ́dún Adésànyà. Bí ìyẹn ṣe ń lọ lọ́wọ́, mo gbọ́ pé ìṣẹ̀lẹ̀ míì tó tún farapẹ́ náà ń lọ. Àwọn EFCC yìí kan náà ti mú Muhammadu Babangida ọmọ Ibrahim Babangida. Wọ́n ní wọ́n ti fọ̀rọ̀ pò ó nífun pọ̀, wọ́n sì ti fòun náà sílẹ̀ kó máa lọ. Ohun tí wọ́n ní àwọn EFCC ń wá ní owó kan tó sọnù níléeṣẹ́ PTF, ìyẹn iléeṣẹ́ tó ń tọ́jú owó epo bẹntiróòlù ilé wa tí wọ́n fi Muhammadu Buhari ṣe olórí ẹ̀ nígbà ayé Abacha. PTF wọ́n lówó kan sọnù wọ́n wá ń wá. Àmọ́ ohun tí wọ́n ń wá gan-an kọ́ nìyẹn, wọ́n kàn fi yẹn bojú ni. Nítorí nígbà tí Mike wà ní Àbújá yẹn, àwọn EFCC fúnra wọn dọ́gbọ́n sọ fún un pé kó lọ rí Ọbásanjọ́ kó ṣàlàyé ara ẹ̀. Ohun tó fi hàn pé kì í ṣe owó PTF kankan ni wọ́n ń wá. Wọ́n kàn fẹ́ lo ìyẹn láti fún Mike ni. Fún odidi ọjọ́ 4 ló fi ń pààrà láti rí Ọbásanjọ́. Ọbásanjọ́ kò jẹ́ kó róhun. Nígbà tó pòyì ọ̀dọ̀ àwọn EFCC títí táwọn yẹn kò ka ẹ̀sùn kankan sí i lẹ́sẹ̀ tí wọn ò sì gbé e délé ẹjọ́ ló bá padà wá sí kòńtì ẹ̀. Kò pẹ́ sígbà yẹn ọ̀rọ̀ náà kò sì tí ì lọ́lẹ̀ o. Ọbásanjọ́ ṣe nǹkan méjì kan tó ya èmi gan lẹ́nu. Ó pe Mike, ó ní kó wá pàdé òun ní òde ọ̀rẹ́ òun kan. Ni Mike bá lọ. Ó jẹ́ ibi tí ọ̀rẹ́ ẹ̀ kan, ẹnjìnìà Ọlọ́pàdé, ti ń ṣe ọjọ́ ìbí ẹ̀. Àwọn oníròyìn rí Ọbásanjọ́ àti Mike, wọ́n ya fọ́tò wọn, ó jáde nínú àwọn ìwé ìròyìn wọn. Lẹ́yìn àríyá ọjọ́ yẹn ni Ọbásanjọ́ ní kí Mike tẹ̀lé òun nínú mọ́tò kan náà. Wọ́n sì jọ lọ sí Ọ̀tà ní oko Ọbásanjọ́. Níbẹ̀ ni Ọbásanjọ́ ti sọ fún Mike pé kó wá kọ́ ilé kan fóun sínú yunifásitì òun, ìyẹn the best university. Mike gbà láti kọ́, ó sì gbé iṣẹ́ ilé kíkọ́ náà fún àwọn Carches Turnkey Project Limited pé kí wọ́n máa kọ́ ọ. Ó dàbí pé ọ̀rọ̀ náà ti parí nìyẹn nítorí àwọn EFCC sinmi, wọn ò dààmú Mike mọ́, Mike sì ń bá iṣẹ́ ẹ̀ lọ. Àfi bó ṣe di ọjọ́ kan tí Mike ń lọ sí Ghana ló bá ń ka àwọn ìwé ìròyìn Nàìjíríà lórí pé àwọn EFCC ti tún mú Muhammadu ọmọ Babangida. Ìfura mú nígbà tó jẹ́ ibi tí ìṣẹ̀lẹ̀ tàkọ́kọ́ ti bẹ̀rẹ̀ náà nìyẹn. Kò yá padà wálé, ló bá gba London lọ, ó sì jókòó síbẹ̀. Nígbà tí mo lọ sí UK, Mike wá rí mi.
ó sì sọ pé kí n bá òun ṣe bóun ṣe lè rí Ọbásanjọ́ tí òun máa ṣàlàyé ara òun fún un. Ó ní àwọn ẹ̀sùn 3 ni wọ́n fi kan òun. Àkọ́kọ́ ni pé wọ́n ní Àtíkù Abubakar igbákejì ààrẹ fún Adénúgà ní owó kan láti PTF pé ó san owó náà sí báǹkì Adénúgà Equatorial Trust Bank ETB pé owó yẹn ni Mike fi san owó láńsẹ̀nsì Globalcom. Ẹ̀sùn kejì ni pé nítorí ohun tí Àtíkù ṣe yìí Àtíkù wà nínú àwọn tí wọ́n jọ ní Globalcom owó PTF ló sì kó fún Mike tó fi ra shares síbẹ̀. Ẹ̀sùn kẹta sì ni pé ọ̀gágun àgbà Ibrahim Babangida náà ní ìpín rẹpẹtẹ nínú Globalcom wọ́n jọ ní ó wá yé mi wàyí pé ọ̀rọ̀ kìí ṣe ọ̀rọ̀ EFCC o kìí ṣe kí Mike kó ìwé kankan fún FCC ló lè yanjú ọ̀rọ̀ yìí nítorí wọ́n kàn ń lo EFCC yìí ni Ọbásanjọ́ sì ni. Ìjà burúkú tó wà láàrin Ọbásanjọ́ àti Àtíkù ìjà yìí ni Ọbásanjọ́ fi ń wá gbogbo ọ̀nà láti mú un. Àtíkù ti ṣe alága PTF rí. Ìgbàgbọ́ sì ni pé tí wọ́n bá rí Mike mú kò sí kó má kó bá Àtíkù bí Babangida náà bá sì kó sí wọn lọ́wọ́ déédéé ni. Bí ọ̀rọ̀ ṣe kan àwọn Babangida ni pé ọmọ àbúrò ìyá Mike kan wà tí wọ́n ń pè ní G. Subair. Bàbá ẹ̀ ti kú ní kékeré ọ̀dọ̀ ìyá Mike lòun náà gbé bí èmi náà. Mike ló wá ń bá ṣiṣẹ́ nígbà tí wọ́n dá Globalcom sílẹ̀ Subair ni wọ́n gbé lọ sí Kaduna wọ́n wá fẹ́ ní ọ́fíìsì níbẹ̀. Ilé tí wọ́n rí gbà tó tóbi tó ohun tí wọ́n fẹ́ ṣe ní nọ́mbà 2 àti nọ́mbà 3 Dawaki Road Kaduna. Ilé Muhammadu Babangida ni ìyẹn ọmọ President Ibrahim Babangida. Kì í ṣe pé Subair mọ̀ pé àwọn Babangida ni wọ́n nílé o nítorí kì í ṣe pé òun ló gba ilé náà. Àwọn abániwálé agents ni wọ́n wá ilé náà. Àwọn kan sanwó fún wọn lẹ́yìn tí wọ́n ti rí i pé ó dáa ni wọn kò sì mọ ẹni tó nílé. Ohun tí àwọn EFCC rí rèé o tí wọ́n fi ní àwọn ti rí ẹ̀rí tó dájú pé Babangida ló ní Globalcom nìyẹn àti pé Mike kàn jẹ́ aṣojú ẹ̀ lásán ni. Bẹ́ẹ̀ Mike sọ fún mi bó ṣe yá owó ní BNP Paribas Bank ní France bó ṣe san owó láńsẹ̀sì Globalcom náà sí New York níbi tí ìjọba Nàìjíríà ní kí wọ́n sanwó sí. Gbogbo bí Mike ti rí owó tó fi gba láńsẹ̀sì yìí lèèyàn lè ṣe àwárí ẹ̀ nítorí gbogbo ìwé tó fi yáwó ní báǹkì Paribas ní France ló wà nílẹ̀. Kódà àwọn yẹn tún kọ lẹ́tà láti fi hàn bí àwọn ti kópa nínú ìdásílẹ̀ iléeṣẹ́ náà. Mo pe Ọbásanjọ́ fúnra mi mo sì sọ gbogbo ohun tí Mike sọ fún mi fún un. Mo ní kó fi nọ́mbà ìfìwéránṣẹ́ ayárabíàṣá ẹ̀ ìyẹn fax ránṣẹ́ sí mi kí n fi gbogbo ìwé Mike ránṣẹ́ sí i. Bó ṣe fún mi ní nọ́mbà náà mo fi gbogbo ìwé náà ránṣẹ́ sí i lójú ẹsẹ̀. Pẹ̀lú ẹ̀ náà kò tẹ́ Ọbásanjọ́ lọ́rùn nítorí wọ́n kàn fi ìyẹn bojú lásán ni. Àtíkù àti Babangida ni wọ́n ń fẹ́ mú wọ́n kàn fẹ́ kí Mike kó bá wọn lásán ni. Mike lòun ò lè ṣe yẹn. Ìyẹn ni wọ́n ṣe dé àwọn EFCC sí láti máa yọ lẹ́nu. Ní ọjọ́ 19 oṣù kẹjọ 2006 mo bá àwọn oníròyìn sọ̀rọ̀ níbi tí mo ti pe Ọbásanjọ́ pé kó kìlọ̀ fún Nuhu Ribadu kó yẹ fi EFCC halẹ̀ mọ́ àwọn èèyàn kiri. Mo ní tí wọ́n bá rí ẹni tí wọ́n ń wá tó ṣe màdàrú kan kí wọ́n lọ sí kóòtù kí wọ́n pe tọ̀hún lẹ́jọ́ kí wọ́n yé lo EFCC láti halẹ̀ mọ́ àwọn tí wọ́n bá rò pé ọ̀tá ìjọba ni wọ́n. Lásìkò tí Mike fi wà ní London tí kò wálé yẹn mo lọ sí France fún ọludé mi èmi àti olórí pẹ̀lú àwọn ọmọ mi méjì àti ọba ìlú Ìdówá. Mike náà wá bá mi níbẹ̀ pẹ̀lú àwọn ọmọ ẹ̀ méjì àjọ ń ṣeré. Ìgbà tí a wà níbẹ̀ ni a gbọ́ ìròyìn pé ààrẹ France ìgbà náà Jacques Chirac fẹ́ gba àlejò àwọn olórí orílẹ̀-èdè Áfíríkà àti pé Ọbásanjọ́ náà máa wà níbẹ̀. Wọ́n ní hòtẹ́ẹ̀lì tí a wà gan ló máa dé sí. Mo ní ó tiẹ̀ dáa àá fojú kan ara wa. Ìgbà tó yá ni wọ́n tún ní kò wá mọ́ mo tún ní kò burú ló bá tún yá ni wọ́n tún ló ń bọ̀ pé hòtẹ́ẹ̀lì tiwa tó fẹ́ dé sí tẹ́lẹ̀ kò sáàyè níbẹ̀ mọ́ ni wọ́n bá fún un ní hòtẹ́ẹ̀lì míì nítòsí tiwa gan. Wọ́n ní aago 9 ló máa dé láàárọ̀ sínú hòtẹ́ẹ̀lì ọ̀hún. Nígbà tó di aago 9 mo fẹsẹ̀ rìn dé hòtẹ́ẹ̀lì tó wà. Nígbà tí mo sì dé ìsàlẹ̀ hòtẹ́ẹ̀lì náà mo pè láti ibẹ̀ lórí aago. Ló bá ní níbo ni mo wà ni mo bá ní nínú hòtẹ́ẹ̀lì tó wà ní o pé mo wà nísàlẹ̀. Ló bá ní kí n máa gun òkè wá bá òun mo sì ṣe bẹ́ẹ̀. Àwọn èrò pọ̀ tó ń dúró dé lẹ́nu ọ̀nà ẹ̀ ló bá ní kí n máa bọ̀ nínú yàrá òun. Níbẹ̀ ni mo ti lọ bá bó ti rí mi ló bẹ̀rẹ̀ sí tu bí ejò tó ń sọ̀rọ̀ igbákejì Àtíkù tó ń dà á sílẹ̀ wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ àfi bí ìgbà pé ó ti ń wá ẹni tó máa sọ̀rọ̀ fún ni. Ó sọ ti Danjuma náà bẹ́ẹ̀ ló lóun gbọ́dọ̀ padà dé Nàìjíríà láago 5 ọjọ́ yẹn
nítorí òun lòun lọ bá wọn sí ìpàdé ẹgbẹ́ PDP ní Gombe. Mo ti jákòrò gbogbo ẹjọ́ ẹ̀ tán ni mo bá ju ọ̀rọ̀ kan tó ti wà lọ́kàn mi lù ú. Mo ní wọ́n máa ń pariwo kiri pé ìwọ àti Aliko Dangote lẹ́jọ́ ní iléeṣẹ́ sìmẹ́ǹtì Ọbájánà, pé wọ́n ní Dangote kàn ń dí gẹrẹwu fún ẹ níbẹ̀ ni o, pé ìwọ ló ní iléeṣẹ́ ọ̀hún. Ara ẹ̀ balẹ̀ wọ̀, kò wí kinní kan fúngbà díẹ̀, ìgbà tó yá ló ní ṣé èmi gba ohun tí wọ́n ń sọ yẹn gbọ́ ṣá. Mo ní bóyá mo gbàgbọ́ tàbí n kò gbàgbọ́ kọ́ lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o. Ìdáhùn tí òun bá fún mi ló máa jẹ́ kí n mọ̀ bóyá mo lè gba irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ gbọ́ tàbí n kò lè gbà á gbọ́. N ló bá sinmi tí kò dáhùn mọ́. Mo wá sọ fún un pé ṣé ó mọ̀ pé àsìkò tí òun máa gbé ìjọba sílẹ̀ ti fẹ́ tó, pé kó wá ọ̀nà o, kó wá gbogbo ọ̀nà, kó tọrọ àforíjì lọ́wọ́ àwọn tó ti ṣẹ̀. Mo sì sọ fún un pé bí n kò bá mọ ti gbogbo èèyàn, mo mọ ti S.O. Bákàrè Olúwalógbọ́n. Ohun tí mo ṣe mọ ti Olúwalógbọ́n ni pé nígbà tó bẹ̀rẹ̀ sí tẹ̀lé Ọbásanjọ́ ṣòṣò kiri, mo sọ fún un pé kó ṣọ́ra ẹ̀, pé Ọbásanjọ́ tí mo mọ̀ kì í ṣe ẹni téèyàn ń tẹ̀lé bẹ́ẹ̀ o, pé Ọbásanjọ́ máa já akulẹ̀ nígbẹ̀yìn ni o. Àmọ́ Olúwalógbọ́n kò gbọ́, gbogbo ohun tó ní pátá ló fi fún Ọbásanjọ́ nígbà tí òun Ọbásanjọ́ kò ní nǹkan kan. Bó tiẹ̀ jẹ́ gbogbo èèyàn ló ń bu ẹnu àtẹ́lu Ọbásanjọ́ nígbà náà tí wọ́n sì ń sá fún un. Àmọ́ nígbà yìí ńkọ́, Ọbásanjọ́ já akulẹ̀ ni. Àwọn ọba youth bíi tiwa. You get it? Do you? Àwọn ọba youth bíi ti tiwa. Àwọn àrólé làwọn yẹn. Àwọn ọba lélẹ́yìí torí wípé kí ni? Kí àwọn eléyìí tó máa gbé gbá òṣèlú lélẹ́yìí náà ti fi jẹ́ ọba tó tún wá jẹ́ bàbá ọba. Ó yẹ wá sọ fún mi. Nígbà tí Ọbásanjọ́ wà ń bẹ̀ lọ́n control Ọbásanjọ́ bẹ́ẹ̀ yẹn. Abẹ́gbọ́. Nígbà tí bàbá Bọ́lá Ahmed Tinubu débẹ̀, wọ́n dìídì gbé private jet lọ balẹ̀ sí Ìjẹ̀bú Òde ni láti lọ rí wọn. Kó tó di wípé wọ́n débẹ̀ gan, wọ́n dìídì lọ Ìjẹ̀bú Òde láti lọ forí balẹ̀ fún wọn ní pé bàbá ẹ gbé ọwọ́ lé mi lórí, ẹ ṣàdúrà fún mi. Mo mọ̀ wípé mo ti débẹ̀ náà, but gbogbo àwọn tán ní mò ń tọ́ ara, mò ń ṣú ara yìí, kó ṣojú wọn kó má ṣe ẹ̀yìn wọn, kí ẹ̀mí wọn kó gùn, kí ẹ̀mí gbogbo wa kó jọ gùn, kán rí wípé màá ṣe bẹ́bẹ́ méje àyà mẹ́fà. Mo wíire tàbí mi ò wíire? I think I wíire. I think so wípé mo wíire tàbí mi ò wíire. Ṣé táwọn eléyìí bá wá parapọ̀ tán bá pa ọwọ́ pọ̀ wípé àwọn náà fẹ́ jẹ́ kàbá bí àwọn Fúlàní tọ̀hún bọ́n ṣe kàbá àdíwá lórí, káwọn eléyìí náà wá láwọn fẹ́ ṣe kàbá àti ilẹ̀ Yorùbá, ṣọ́ gbà wá tàbọn ní gbà wá lóko ẹrú. Ẹ sọ sí mi létí. Ṣé ẹjọ́ ṣé Fúlàní ló ń ṣe wá? Mo béèrè ni. Ṣé Fúlàní ló ń ṣe wá? Fúlàní kọ́ ló ń ṣe wá. Yorùbá ni ò fẹ́ kí Yorùbá ga. Ó mà ṣe o. Ẹ rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. Ẹ rí àwọn leader of Afẹ́nifẹ́re youth tó ń gbébọn tí lórí tí pé kó máa béèrè owó àmọ́ ibi tó fẹ́ já sí. Lójú ayé wọn ni o. Ẹ jọ̀ọ́ ṣé Fúlàní ló ṣe wá tàbí òun kọ́? Bàbá wa kí ẹni rẹ̀ máa jẹ nímú rẹ̀. Mi ò mọ Yorùbá yìí. Aláàfin àná. Bàbá yẹn ló ti tọ́nà mọ àṣírí náà mọ nǹkan kí ní róníkun àgbà bọ́n ṣe sọ pé àwọn bàbá àwọn ancestors wa wọ́n ń gbé nǹkan lọ. Tí àwọn ti China tán gbélẹ̀ tán bẹ̀rẹ̀ tí ní fi ṣe miracle sí tán gbé lọ tán pọ̀ sílẹ̀ bẹ́ẹ̀ náà ni Aláàfin àná ó gbé lọ ni. Màá play fídíò wọn kan lẹ́yìn ilé. Àìmọye nǹkan bí tán ti sọ̀rọ̀. Ta ló fẹ́ gbà wá? Ta ló fẹ́ gbà wá? Ta ló fẹ́ ṣe? Ta ló fẹ́ wá ṣe? Gbogbo àwọn tán dìde Yorùbá ẹgbẹ́ wa ló ń dìde ló ń block wọn wípé níbo tá ṣì ń jẹ tá àti yòó ń bo ni. Now ṣe rí bàbá Ìlọrin tó lóun là tán láwọn làwọn ṣe táwọn pawó lọ́wọ́.
wọn ò dá company tán tí ń ṣe kí ló ń tà jù ní Nàìjíríà ń sìn furniture ló ń tà jù àti POP ṣé POP náà wọ́n ń gbé èyí tó ń gbé sókè ilé ṣó POP ni ẹ bá ń kọ sínú comment section àti rí company wípé méjèèjì yẹn wípé the most company tó wá pọ̀ jù ní Nàìjíríà ń sìn wípé Ìlọrin ló ti wá àgbọ̀rí àgbọ̀gan wípé ibi tán ti ń ṣe bèbí táwọn ọmọ kékeré tán fi ń ṣeré kán wá sọ pé kí ni wípé nǹkan tán ti ẹ̀ ń bò tó ń bòdì tó ń kúraká dé lórí yẹn wípé ó ti ẹ̀ fi dá gudugudu méje tí yẹlẹ̀ yáyá mẹ́fà irọ́ ni o àfi fọ́nbù Alaska yìí o àfi kán pààyàn ní tiwọn o ọ̀hún rí ìyàn wípé òkè àwọn fẹ́ yọ wá nínú oko ẹrú o kán pààyàn ní o ó túbọ̀ òdi wípé òun lòun bá wa yọ̀ǹkè bàbá Awólọ́wọ̀ ẹgbà wa o wọ́n láwọn ni o ojú tì mí ojú gbà mí ti fáwọn pípọ̀ yìí ojú gbà mí ti fi àwọn pípọ̀ yìí mo rí fídíò kan níbi tán wọ́n borí ni wọ́n yìí máa ṣe bẹ́ẹ̀ fún wọn ní Nàìjíríà sí èmi ní gbogbo anybody tó bá sọ wípé o ò fẹ́ máa lọ jẹ́jẹ́ tó bá pàdé ẹni títí báyìí tó bá mú òkú tó bá lẹ̀ fún ẹ nọ́mbà 6 yín ajíwá wọ́n ní gbogbo wa nílé lóko lẹ́yìn òdì mo kí wá pé àkókò yọyọ ṣe gbogbo àwọn nǹkan tí mo ṣe òyìn èwo náà lè ṣe nínú ẹ̀ èwo náà ti gbé dé Ìlọrin bẹ̀ tán ti ń ṣe tán ti fi ń pawó tán fún ìkan tiẹ̀ lóhun produce ó ní sọ mo yọ ọmọ ilé kéwú tóun produce lọ́dún wọ́n wá sọ pé àfa ò níṣẹ́ ó mà ṣe o ó mà dá kéèyàn ní tìjú o ó dá kéèyàn ní tìjú ó ní nǹkan tóun produce ní ọdọọdún ó náà dẹ̀ láàfa ò níṣẹ́ àwọn nǹkan tó ń produce yẹn mélòó ló di lọ́ọ̀yà mélòó ló di gọ́vnà mélòó ló di president nínú àwọn nǹkan tó lóun produce nílé kéwú ló ń sọ o àwọn tó ń produce a máa gbé wá lẹ́yìn ilé mi fẹ́ kí fídíò yìí kó gùn màá ṣe topic yẹn lẹ́yìn ilé ọ̀tọ̀ ló lóhùn ọ̀tọ̀ màá máa ń gbogbo àwọn nǹkan tó ń produce yẹn màá máa fi lé àwọn nǹkan tó ń produce rèé o àwọn rèé o ó kí wà nílé lóko lẹ́yìn òdì mo fi wá pé àkókò jẹjọ ṣeré tó bá jẹ́ nígbà àkọ́kọ́ lẹ́yìn kọ́kọ́ máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì Aláyẹyẹ má gbàgbé láti bá wa subscribe tó bá dẹ̀ jẹ́ pé àwọ̀ ara wa láríra wa má gbàgbé láti bá wa like dẹ̀ má gbàgbé láti fi comment sílẹ̀ bó jẹ́ yes bó bá dẹ̀ jẹ́ pé no ni bá wa fi comment sílẹ̀ mbẹ́kẹ̀dẹ̀ bá wa share. God bless you, one love, bye for now. mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé orúkọ mi ni ambassador àkànfẹ́ ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth ìlera lọ́rọ̀ kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí torí gbogbo lọ́gbọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga ìdí ni tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi kò tán síbẹ̀ oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi òun náà lẹ̀ ń wò yìí oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí kò tó síbẹ̀ o a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀ ó máa bá wa burn fat àpè ní X2 burn fat fún obìnrin àti fún ọkùnrin bákan náà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited a ní egbòogi èyí tá a ṣe ní powder fún ẹni tó bá ń kojú àìsàn stroke ó wà ní iléeṣẹ́ X2 Ultimate tẹ́ ẹ bá lé èèyàn tó ní lẹ́gbẹ̀ẹ́ ẹ dán wò ìjọba lù lóǹtẹ̀ fún lílò torí pé ojú dání káàkiri ni wọ́n ti mọ̀ wá nílẹ̀ yìí jákèjádò àgbáyé kò sí onírúurú àìsàn tàbí àrùn tẹ́ lè máa kojú tí a ní oògùn rẹ̀ egbòogi ẹ̀dá ti ṣe lẹ́jọ̀ torí ẹ̀ àìrìn jìnnà láìra bukẹ́ ọ̀kẹ́rẹ́ o 079 0153 tàbí 0806 4000 204 X2 Ultimate Herbal International Limited. Health is wealth with care. God is. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show.